àwọn tá jọ ń rọ̀b àwọn lọ wọ mission house tí wọ́n pa ìyá mi sínú àgbàrá ẹ̀jẹ̀ màmá tó bí mi. Orúkọ mi ni Olúwaṣẹ́gun Fúnmi Olúwaṣínà Ayọ̀mí. Mo jẹ́ olùṣọ́-àgùntàn nínú ìjọ Apostolic ti Kristi. Nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run mo ti di alábòjútó tí wọ́n pè ní district superintendent ní CAC. Ní nǹkan bí ọdún tó pọ̀ díẹ̀ sẹ́yìn, around early 80s ni mo wọ yunifásitì ti Ìbàdàn. So ẹ mọ̀ ọdún àkọ́kọ́ tí mo lọ fún medicine, inú àwọn òbí mi dẹ̀ dùn pé àwọn ti rí ẹni àkọ́kọ́ tó máa lọ fún ẹ̀kọ́ nípa oníṣègùn. Gbogbo ìlú ló dáwó, àwọn ẹbí àtàrà dáwó. Àkọ́kọ́ tí mo kọ́ wọ school, ẹ mọ̀ tí wọ́n bá kọ́ wọ school, àwọn ẹgbẹ́ kan máa wá, wọ́n á ní kí wọ́n wá darapọ̀ mọ́ bóyá ẹgbẹ́ fellowship ti CAC ní o tàbí ti Baptist ní o. Èèyàn lè máa wá ló máa wá pinnu lọ́kàn ẹgbẹ́ tó bá fẹ́ darapọ̀ mọ́. So ibẹ̀ làwọn ẹgbẹ́ kan náà tún máa wá, wọ́n á tún fi ẹgbẹ́ mi lọ̀yàn pé tó bá ti lè darapọ̀ mọ́ wa nínú ọgbà yìí o, èèrà kan ò ní ràn ẹ́, kò sẹ́ni tó lè ṣe ẹ́ níwọ̀sí. Ó wá di ní ọjọ́ kan, ìkan nínú àwọn tàjọ wà ní room, ó lóun fẹ́ fún mi ní kinní kan pé kí n sniff ẹ pé kí n fi símú, powder white báyìí ni. Èmi ò mọ nǹkan tí ó jẹ́. Ọjọ́ kejì èmi gan mo lọ bá pé kinní tó fún mi lánàá fún mi sí, torí ọpọlọ mi ṣiṣẹ́ yàtọ̀. Gbogbo àwọn nǹkan tí mo kà bíi pé ó wá ní kí n má wọrí pé òun á gẹ́tì fún mi pé but a máa tẹ̀lé òun tó bá dìrọ̀lẹ́. Ìgbà tó dìrọ̀lẹ́ ó mú mi lọ sí hall kan tí wọ́n pe hostel yẹn ní house hall. Ọ̀rẹ́ yẹn àbá nínú room, ó ní kí jẹ́ ká wo igbó tó wà lẹ́yìn hostel yẹn pé bẹ́ẹ̀ ló máa wà. But iye mi ò ṣí torí mi ò ronú lọ sọ́dọ̀ ẹ̀ pé irú kan báyẹn wà lọ́wọ́ ẹ̀. Bá ṣe ń lọ lójijì a kò já sí àárín àwọn kan ni. Gbogbo wọn dúró, wọ́n dáná sí àárín, wọ́n dé bẹ̀rẹ̀tì yẹ́lò, wọ́n wọ top yẹ́lò. Bí mo ṣe rí wọn, mo ní kí bojú ẹ̀yìn pé kí sọ pé ọ̀rẹ́ a máa ti ṣìrìn. Ìgbà tí màá bojú ẹ̀yìn, àṣẹ pé òun gan wọ aṣọ lé lógo tí ẹni mi ò mọ̀. Tí màá fi bojú ẹ̀yìn báyìí, ó ti bọ́ aṣọ, ó ní kí tẹ̀lé òun. Ìgbà yẹn mo tó mọ̀ wípé ó tán mi ni. Ọjọ́ yẹn mo máa mìtì àwọn tí wọ́n pè ní Alora. Tẹ́ bá ń gbọ́ Alora lọ sí Alora rugged Buccaneer. Ọjọ́ yẹn mo mìtì àwọn Alora. Mo wálé láti school pé kí lè sọ fún àwọn parents mi nǹkan tí ó ti dé bá mi o, bóyá wọ́n máa mọ bó ṣe lè ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tí mo máa dé sí school, tí mo máa dé sí Èkó padà, àwọn bí bàbá mi ṣe rí mi, ó bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ mi. Ó ti lọ ń jà school, ibo ló ti rí gbogbo àwọn àpá tó wà lára yìí. Ìgbà yẹn mo jẹ́ ọmọ kan tó jẹ́ pé mi ò kí n lè sọ̀rọ̀. Táwọn èèyàn bá ti kó gìrìgìrì báyìí mo ní rárá, mo ní ọ̀rọ̀ wà. Wọ́n ní òkè, ó yá sọ̀rọ̀ kíákíákíá. Mo fẹ́ lọ sí sọ́jí, mo ní ó dáa. Mo ní tẹ́ bá ti dé láti sọ́jí lálẹ́, ọ̀rọ̀ wà. Mo lọ bá màmá mi pé bóyá kí n ṣàlàyé fún àwọn kó tó di pé dádì mi dé. Màmá mi tẹ̀ tí jẹ́ kí sọ̀rọ̀, èrò tí wọ́n ní pé bóyá mo wá gba owó. Wọ́n ní wo mi ò lówó o, tí bàbá ẹ bá ti dé o kẹjọ sọ̀rọ̀. Ó wá di ní alẹ́ tí gbogbo wọn wọlé, a jẹun, a ṣe family altar tí à ń pè ní àdúrà àgbélé ìgbàgbọ́. Mo retí pé kí wọ́n pè mí pé kí ló wá ṣe ní àti school, àwọn kí ni àwọn àpá yìí ń wá lára ẹ̀, time tó yẹ kó wà ní school kí ló wá ṣe ń lé. Àwọn méjèèjì ló ti rí àwọn pé a máa sọ̀rọ̀ láàárọ̀. Mo sun ẹkún mọ́jú tí ilẹ̀ ọjọ́ yẹn fi mọ́ ni. Ìgbà tí ilẹ̀ mọ́, wọ́n ní kí ni mo fẹ́ bá wọn sọ, mo ní kó má wọ̀rí, kò sọ̀rọ̀ mọ́ pé kò sí kankan mọ́. Àwọn náà kọ́ fún mi lówó ni, wọ́n ní kí n padà sí school. Bí èmi náà ṣe padà nìyẹn tí mo lọ bá wọn ṣe bí Alora.
so mo fẹ́ cross sí ọdún kẹta ìyẹn tó ń pè ní 300 level ni wọ́n lé gbogbo wa dànù. Àwọn òbí mi ò mọ̀ pọ́n ti lé mi school fòdìdí ọdún kan, wọn ò mọ̀ rárá torí wọn kì í wọ́n á físìtì mi ní pastors conference ọ̀túnla orí òkè ọ̀túnla kínní kan kò jẹ́ kó ráyè tèmi. Ọjọ́ tí bàbá mi máa mọ̀ pé wọ́n ti lé mi school, ẹnìkan nínú àwọn alàgbà church dáàdì mi tó ní owó jù wọ́n ṣe anniversary, ó wá ra bus ó fi ṣe ìdúpẹ́. Èmi ṣe padà sí Ìbàdàn nìyẹn tí mo lọ bá àwọn tó kù mi pé ẹja lọ rọ́ọ̀bù alàgbà church dáàdì mi. A ṣe padà sí Èkó nìyẹn, alàgbà yẹn la lọ rọ́ọ̀bù. Bá ṣe padà bọ̀ báyìí làwọn ọlọ́dẹ mú wa. Alàgbà yẹn wá ó ní kí wọ́n dúró, ẹ jẹ́ kí n wojú wọn bóyá ẹni tí mo mọ̀ wà lára wọn. Ìgbà tó wá rí mi ló ní ẹ ti ṣe mistake o, ọmọ pastor church mi lélẹ́yìí. Ẹnìkan nínú àwọn ọlọ́dẹ yẹn náà sọ pé òun ti ń wò mí látàárọ̀ pé màmá mi ló gbẹ̀bí fún ìyàwó òun, agbẹ̀bí tún ni mọ́mì mi. Wọ́n bá kí mi mọ́lẹ̀, wọ́n sokùn mọ́ mi nídìí ibi, wọ́n sokùn ihò mú wa kò sí pátá kò sí ọ̀kan. Wọ́n ná mi lọ síwájú ọ̀tá. Wọ́n ní bàbá ṣe mọ́ ọmọ yìí rí? Bàbá mi ní ọmọ mi ní skul ló wà, sójà ni. Alàgbà ní rárá o dádì, Ṣẹ́gun ò já o, òun àtàwọn ẹgbẹ́ wa rọ́ọ̀bù mi ni o. Rọ́ọ̀bù? Ṣé Ṣẹ́gun jalè ni? Bàbá mi sunkún lórí ọ̀tá pé ọmọ mi. Bàbá mi ní kí lẹ fẹ́ ṣe fún wọn báyìí? Wọ́n ní dádì, a ti pa àwọn tó kù wọn, a máa pa òun náà ni. Bàbá mi ní ohun tẹ́ bá ti ṣe fún àwọn tó kù ẹ lọ ṣe fún òun náà. Nǹkan ẹyọkọ̀ tí bàbá mi kọ̀ sọ fún mi ni pé Ṣẹ́gun, kí Olúwa kó ṣàánú fún ọkàn rẹ̀. Wọ́n ṣe mú mi lọ nìyẹn. Bọ̀ ní ọjọ́ yẹn mo escape. Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ kan sí tó yẹ kí ronúpìwàdà mi ò ronúpìwàdà o. Wọ́n pa gbogbo àwọn tó kù mi bọ̀ tèmi nìkan ni wọ́n rí pa. Ẹni tó gbé mi láàrin àwọn èèyàn, bóyá áńgẹ́lì ni bóyá èèyàn ni, dèní àárọ̀ yìí mi ò mọ̀. Kò jọ bíi pé mo ń fàyàfà, kò jọ bíi pé mo forí rìn tí mo fi padà sí church. Mo ń fi orí gbágìtì. Wọ́n ṣe bí màmá mi ṣe rí mi lóní àtàárọ̀ lòun ti ń gbàdúrà pé kọ́lọ́run ṣàánú. Bọ̀ bàbá mi jẹ́ nìkan tó jẹ́ pé pọ́lísì wọn le, nǹkan tó dẹ̀ ń kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nísìn. Bàbá mi ní gbé ọmọ ẹ̀ kúrò ní mission. Láì jẹ́ bẹ́ẹ̀ àwọn torí gbogbo àwọn tó kù mi lọ jóná pé àwọn tó pa àwọn tó kù yẹn o máa pé wọ́n nísìn bí kò wá mú òun náà. So àwọn ẹbí màmá mi kan wà ní Agége, mọ́mí mi wá pé wọ́n gbé mi lọ sí ọ̀dọ̀ wọn pé kí wà ń bẹ̀. Nígbà tí mo tún padà gbádùtàn mò ń wá sí ilé díẹ̀díẹ̀, àárín church ni dáàdì ti gbé mi dìde dúró pé ṣé gbogbo yín mọ bí ọmọ yìí ṣe jẹ́? Wọ́n ní bẹ́ẹ̀ ni, dáàdì ọmọ yín ni ọkùnrin kan tẹ́ bí. Bàbá mi ní it's no longer my child, it's no longer my son, I disown him. Wọ mission house lọ kó ẹrù ẹ. Láì jẹ́ bẹ́ẹ̀ màá ní káwọn ọlọ́pàá wá gbé ẹ nísìn. Bí mo ṣe ya wèrè sí ìgboro nìyẹn. Tàbí sí ní tèmi náà tí wàá fi di ògbóǹtarìgì nínú iṣẹ́ adigunjalè kó tó di pé àwọn SARS wọ́n arrest yẹn lọ, wọ́n arrest wa lọ́dún yẹn. Àwọn márùn tó kù wọ́n kó wa lọ sí High Court 2 níkẹjà. Ìgbà tí mo wà ní prison wíṣì àlọ́fi ti dáàdì mi wá, wọ́n ní stroke. Àwọn tá jọ ń rọ̀bù àwọn lọ wọ mission house tí wọ́n pa ìyá mi sínú àgbàrá ẹ̀jẹ̀, màmá tó bí mi. Ìgbà tí bàbá mi fẹ́ kú, torí pé ìgbà tí mo fi wà títí ó kù 2 days tí mo máa ṣe ordination gẹ́gẹ́ bí àlùfáà. Bàbá mi wà ní mo wà ní ìsọjí kan ní Àdó. Àwọn àǹtí mi wá pè mí pé dáàdi wá lọ́sibítù pọ̀ ní kí yọjú sáwọn. Wọ́n ní ṣé pé pọ́ fẹ́ gégùn fún mi? Wọ́n ní kí n má wọrí,
wọ́n ní kí n wá. Ìgbà tí mo dé ọ̀dọ̀ wọn lọ́sípítù, èmi gan bẹ̀rù àti wọlé, wọ́n ní kí n máa bọ̀. Mo lọ bá wọn ní hospital tó wà, wọ́n ní kí n gbé orí àwọn sí ẹsẹ̀ mi. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní ké. Wọ́n ní àwọn bẹ̀rẹ̀ dáadáa, àwọn dẹ̀ ṣiṣẹ́ dáadáa, ṣùgbọ́n àwọn kùnà, àwọn ò ṣàṣeyọrí nítorí àwọn kùnà lórí ọmọ. So ẹni tó bá ti kùnà lórí ọmọ, gbogbo nǹkan tó bá wù kó ní lábẹ́ ọ̀run yìí kò ní àṣeyọrí kankan. Wọ́n wá ní àwọn ò fẹ́ kí nǹkan yẹn kó di ẹ̀gún nínú fámílì wa, then torí káwọn náà lè dí ọ̀run pé àwọn dáríjì mi. Wọ́n wá wọ̀n mi kẹ́kọ̀ọ́ nínú àṣìṣe tí mo ṣe. Gbogbo ìgbà tí mo fi wà nínú iṣẹ́ yìí, mi ì fi ọ̀rọ̀, mi ì fi ìyìn rere kó ọ̀rọ̀ jọ. Má fi ìyìn rere kó ọ̀rọ̀ jọ. Àwọn tó bá fi ìyìn rere kó ọ̀rọ̀ jọ, ẹkún ló máa padà sún kúrò ńbẹ̀ last. Wọ́n ní kí n gbé ọwọ́ àwọn sí orí. Mo wá gbé ọwọ́ wọn sí orí. Ibi tó ti ń pray, ọkọ̀ rí pọ̀ wọ́n jábọ́, wọ́n dẹ̀ dákẹ́ bẹ́ẹ̀. Ìmọ̀ mi fún àwọn ọ̀dọ́ ni pé ẹni tó bá mọ̀ wípé òun níran ọ̀la kó yẹra fún ẹgbẹ́kẹ́gbẹ́. Ṣé wá rí fún àwọn ọ̀dọ́ tó wà nínú ẹ̀ tó jẹ́ pé wọ́n wá bí wọ́n ṣe máa jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ló jẹ́ pé wọ́n wà into crime, tó jẹ́ pé ẹ̀rù ń bá wọn, wọn ò mọ bó ṣe fẹ́ jáde. Mo máa ṣírí yẹn dáadáa, bọ̀ Bíbélì sọ̀rọ̀ kan pé ẹ má ṣe pe léyìí ní májẹ̀mú mọ́. Ó ní májẹ̀mú kí májẹ̀mú tí a bá ikú dá, Ọlọ́run là ó bàjẹ́. Nǹkan tí èmi dẹ̀ mọ̀ ni wípé bó ti wù kí wọ́n ronú pìwàdà tó, ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà o, wọ́n máa jìyà ẹ̀ṣẹ̀ wọn. Bí a lọ́wọ́ àwọn tí wọ́n jọ ń hùwà crime tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí láti ọwọ́ ìjọba.